Àwọn èèyàn máa ti sọ wọ́n ti pè wá ní àkọ́rí bóyá wọ́n ti pè ẹ́ ní àkọ́rí. Lọ́kàn tó gbọ́ ìró ayọ̀ rẹ̀ o olùgbàlà o. Ayé mi lẹ́tọ̀. Lọ́kàn tó gbọ́ ìró ayọ̀ rẹ̀ o olùgbàlà. Ayé mi lẹ́tọ̀. Ayé tó ti dàrú tẹ́lẹ̀ o lọ́kàn tí ó dé. Lọ́kàn tí ó dé. Orúkọ tí kò dára tí a ti fi pè ọ́ lọ́kàn tó dé sẹ́. Lọ́kàn tí ó dé. Ọ̀rọ̀ tẹ́nìyàn ti fi ṣàlùfàní rẹ̀. Lọ́kàn tí ó dé. Orúkọ tí kò dára àní tí a ti fi pè ọ́ yẹn. Lọ́kàn tí ó dé. Àní lọ́kàn tí ó dé olùgbàlà. Lọ́kàn tí ó dé olùgbàlà. Ayé mi lẹ́tọ̀. Kò sóhun táyé ò lè pé ní. Wọ́n máa pè ní lágàn lọ́nà gbogbo. Bó o bá lówó lọ́wọ́ àgàn ló jẹ́. Bó o bá bímọ o àgàn ni. Bó o bá tẹ́gbẹ́ kó dàgbà àgàn ló jẹ́. Àmọ́ lọ́gán tí ó dé lẹ́sẹ̀kẹsẹ̀. Lọ́gán tí ó dé. Sọ pé ó ti dé sínú ayé tèmi báyìí. Lọ́gán tó dé Jésù Kristi o. Lọ́gán tí ó dé. Lọ́gán tí ó dé o Ọlọ́run o. Ayé mi lẹ́tọ̀. Ìràwọ̀ òwúrọ̀ ọmọ bèrè yọ sínú ọ̀rọ̀ mi. Ayé mi lẹ́tọ̀. Alágbára ní Ṣílò ló bá rántí mi sí rere. Ayé mi lẹ́tọ̀. Rẹ́rìn sẹ́nìkan ẹnu mi wá kún ẹ̀rín òkòkò. Ayé mi lẹ́tọ̀. Ayé mi gba ìyípadà ọ̀tun ò lọ́kàn tó dé. Ayé mi lẹ́tọ̀. Ẹnu mi wá kún fún ẹ̀rín òkòkò. Ayé mi lẹ́tọ̀. Ọ̀tá wa ń wo ìran mi. Ayé mi lẹ́tọ̀. Ayé mi lẹ́tọ̀ lọ́tá bá ń wo ìran mi. Ayé mi lẹ́tọ̀. Wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ rí ọ̀tá káwọ́rọ̀ ẹnu wọn pẹ̀ tán lórí ojú kan. Ayé mi lẹ́tọ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ pé ṣé tọ́pẹ́ rèé ṣé nígẹ̀ rèé ṣé sọ̀pọ̀ rèé ṣá. Ẹ̀ṣọ́ ọ̀pọ̀ òun ni ṣá. Ṣọ́run ló pa gbé. Ṣé ìbídùn nìyẹn? Ṣé ìbídùn ni? Ṣé Gloria nìyẹn? Ṣé ìwọ nìyí ṣá? Wọ́n wá bẹ̀rẹ̀. Ayé mi lẹ́tọ̀. Ayé mi lẹ́tọ̀ lọ́tá bá ń wo ìran mi. Ayé mi lẹ́tọ̀. Ayé mi lẹ́tọ̀ lọ́tá bá ń wo ìran mi. Ayé mi lẹ́tọ̀. Ṣílò ló bá rántí mi sí rere. Ayé mi lẹ́tọ̀. Rẹ́rìn sẹ́nìkan ẹnu mi wá kún ẹ̀rín òkòkò. Ayé mi lẹ́tọ̀. Ayé mi gba ìyípadà ọ̀tun ò lọ́kàn tó dé. Ayé mi lẹ́tọ̀. Ẹnu mi wá kún fún ẹ̀rín òkòkò. Ayé mi lẹ́tọ̀. Ọ̀tá wa ń wo ìran mi. Ayé mi lẹ́tọ̀. Ayé mi lẹ́tọ̀ lọ́tá bá ń wo ìran mi. Ayé mi lẹ́tọ̀. Wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ rí ọ̀tá káwọ́rọ̀ ẹnu wọn pẹ̀ tán lórí ojú kan. Ayé mi lẹ́tọ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ pé ṣé tọ́pẹ́ rèé ṣé nígẹ̀ rèé ṣé sọ̀pọ̀ rèé ṣá. Ẹ̀ṣọ́ ọ̀pọ̀ òun ni ṣá.